mo fẹ́ sáré mú ọ̀rọ̀ kan wá sí ìrántí fún wa. Tẹ́ bá gbàgbé ọ̀rọ̀ Ṣẹ́gun Ògúngbè àti Wùmí Ajíbóyè ìyàwó ẹ̀, pàápàá jùlọ ṣe bẹ́ẹ̀ rántí fídíò yìí nígbà yẹn. ẹ fi mí sílẹ̀, kí ló dé fẹ́ pa mí ni? ọmọ méjì rẹ̀ bọ́yìí láti máa tẹ́kẹ̀ rí, kí ló dé? síbẹ̀síbẹ̀ ọkùnrin yẹn ò ní appreciate yín, kí ló ṣẹlẹ̀? bọ́lá ni wọ́n ṣe inú lémi wọ́n máa mú lẹ́yìn sórí ṣíṣe àwọn ọmọ mi, wọ́n máa bá mi sùn, kí ló dé? nínú kéèsì yẹn náà ìkànnì wọn náà tó bá sùn lẹ́yìn náà ó tún ṣẹ́yìn fún tí mo tún mọ̀, kí ló ṣẹlẹ̀? ṣó fẹ́ pa mí ní Ṣẹ́gun? ẹ̀dẹ̀ ni kí n má sọ̀rọ̀. mo ná ọmọọṣẹ́ mi tó ṣẹ́yìn fún náà, kí ló ṣẹlẹ̀? Ṣẹ́gun ṣó fẹ́ bà ayé mi jẹ́ ni? Leave me alone, go away, I am not interested anymore. mi ò ṣe nítorí mo ti káwọn ọmọ kúrò lórí ẹni òsì, kí ló ṣe kọ́kọ́ fún ọ̀nà o bọ́ ó ti mọ́ra. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ̀ náà títí ṣe rí ẹ̀yin obìnrin, ẹ̀yin ìyá wa, tí ẹ bá ti ń bínú, pàápàá jùlọ tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti ọkọ yín, ẹ máa ṣọ́ ahọ́n lásìkò tẹ́ bá ń jà. ẹ máa mọ ibo lẹ́gbẹ̀jọ́ lọ. ẹ lè rò wípé bóyá ìjà yẹn ò ní parí kó padà wá parí. àwọn ọ̀rọ̀ tẹ́ bá ti sọ lọ yẹn, pàápàá jùlọ ẹ rí i pé ó ti di ayé ti dá ayé social media sí, tí kan bá ṣẹlẹ̀ àṣàrẹ́ gbé ó di orí péjì wa tàbí orí Facebook tàbí orí Instagram wa tàbí ọ̀dọ̀ àwọn fans wa. But a ní rò wípé ṣéjà yìí sì máa parí àbí ò ní parí, pàápàá jùlọ ọkọ àtìyàwó tọ́mọ bá ti wọ̀, àtẹ̀yìn celebrity wa yìí náà. nígbà tí ọ̀rọ̀ Ṣẹ́gun Ògúngbè àti Wùmí Ajíbóyè tó bẹ̀rẹ̀ ńgbà yẹn, oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n jáde. àwọn tí ó fún Ṣẹ́gun Ògúngbè tán fún lépè, àwọn tí ó sọ̀rọ̀ oríṣiríṣi wọ́n sọ̀rọ̀ sí, àwọn tí ó sọ̀rọ̀ sí Wùmí Ajíbóyè, àwa náà wà lára àwọn tó fún wọn mọ̀ràn ńgbà yẹn. wọ́n á fẹ́ kẹ́ ẹ wo fídíò yìí. yàtọ̀ sí pé bóyá àárín ọkọ àtìyàwó ṣe dá sí, ẹ̀yin obìnrin, ẹ̀yin ìyá wa, ẹ máa mọ bẹ́ẹ̀ sì máa sọ̀rọ̀ lásìkò bínú. ni ló fi ń dùn mí fún ìyàwó Sanko Rasidi tó ti gbàgbé ọjọ́ tí ọkọ ẹ̀ sí rere fún un, tó ti gbàgbé ọjọ́ tí wọ́n jọ ń jẹ, tán jọ ń mu, tán jọ ń ṣe gbá, tán jọ ń ṣàwo. bóyá tí ìjà kékeré kan wá ṣẹlẹ̀ tẹ́ fẹ́ máa lo opportunity yẹn débi pé ọmọ wa kú, ikú ọmọ ẹ̀ ń gbé kọ́kọ́ lọ́rùn pé ọkọ ló pa ọmọ. ló fi ń dùn mí fún ọ̀rọ̀ ìyàwó Sanko Rasidi. ó kì í sìn gbogbo àwọn interview kan oríṣiríṣi wà táwọn èèyàn ti pe Wùmí Ajíbóyè sígbà yẹn. Ṣẹ́gun Ògúngbè ò sọ̀rọ̀ o nígbà yẹn, tẹ́ bá sì rántí o. àwọn interview tí Wùmí Ajíbóyè ń lọ tó ti ń bọkọ ẹ̀ jẹ́, tó ń sigbá, tó ń ṣàwo, tó sì náwó tí wọ́n fi pa gbogbo wọn, tí wọn ò tiẹ̀ síbi pé bóyá ó wà lójú agbo yẹn. ní ìsìn wa ń kọ́ ọjà àárín ọkọ àtìyàwó tọ́mọ bá ti wọ̀ ó ti di òkúta. èèyàn gbọ́dọ̀ wà very careful, pàápàá jùlọ àwa alágbọ̀rọ̀ dùn tá a máa ń gbé ọ̀rọ̀ lọ́rọ̀ sórí. tí ẹ bá gbọ́ ẹjọ́ ọkọ yín tàbí olólùfẹ́ yín kan wá sórí social media, ẹ sọ̀rọ̀ níwọ̀nba. tán bá ń ṣe interview fún yín, tán kọ́ bọ̀ yín lẹ́nu, ẹ mọ tẹ́ máa sọ, because ìjà ló dé lórí dòwe. bí ìjà bá dẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́, kò sí tí ò lè máa ṣẹlẹ̀ ní múmẹ́ǹtì yẹn. bí inú bá ṣe ń bíyàn, wọ́n ní tí nǹkan kan bá bí inú bá bí èèyàn, kéèyàn wà very careful, because àsìkò bínú kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. àsìkò bínú inú ń bí ẹ lọ́wọ́ ni, kò sí tí ìbínú yẹn ò lè bí. tínú bá ń bí bàbá tó wá gbé ọmọ ẹ̀ sínú ìrùn, tínú bàbá yẹn bá rọ̀ tán,
ṣé inú ìrùn yẹn máa rọ̀? Ẹ má rò pé bóyá bí tí ẹ ti ṣe ó dàárọ̀ ó tún possible padà kí ẹ tún padà wá sí ẹ̀ka lẹ́ńbẹ̀ padà ní the same day yẹn náà. Gbogbo ẹ̀yin obìnrin ẹ wà very careful, ẹ fi ọ̀rọ̀ Wùmí Ajíbóyè àti Ṣẹ́gun Ògúngbè kọ́gbọ́n bí wọ́n ṣe fà á tó, bó ṣe drag ọkọ ẹ̀ tó lórí social media. Síbẹ̀síbẹ̀ náà àwọn tún lẹ́tún jọ ń wò tán jọ ń ṣe àṣepọ̀ yìí, àwọn náà jọ ń wò tán dàbí pé bóyá wọ́n ẹ̀ṣẹ̀ fẹ́ra padà yìí. So lórí kí ni ìjà ó ṣẹlẹ̀ sí tá sáré máa wò pé ibi tá ti lè bá yí ọkọ wa jẹ́ náà ní ká sáré gbé wá social media kán wá gbà ẹ̀yin alágbọ̀rọ̀ dùn tẹ́yìn náà sì tó létí yín náà ẹ wàá gbé sórí, ẹ bẹ̀rẹ̀ sí ní máa wí rádaràda ọkọ tó ṣe dáadáa tẹ́ ẹ̀ mọ̀ gbà tán jọ ń ṣe dáadáa fúnra wọn, ẹ ní ò ṣe nǹkan kan fún ẹ dẹ̀ sí ń bẹ̀. Ẹ̀yin obìnrin ẹ bẹ̀rù Ọlọ́run o, ẹ bẹ̀rù Ọlọ́run o, bínú bá ń bí yín ẹ máa wà very careful, ẹ mọ tẹ́ ẹ máa sọ pàápàá jùlọ ẹni tẹ́ ẹ ti bímọ fún. Kéèyàn má bímọ fún yàn gan ẹ sì kò sí tí ò tún lè padà ṣẹlẹ̀ lẹ́yìn wá ọ̀la. Ló fi dùn mí fọ́rọ̀ ìyàwó Sanko Rasidi ẹni tó bímọ 3 fún. So ọkùnrin káàtì àgbà pé bóyá ò fẹ́ mọ́ ẹ fẹ́ra mọ́, ó ti gbà pé ọkùnrin kan náà ló padà lọ́dọ̀ ẹ, ọkùnrin tó fẹ́ padà lọ́dọ̀ ẹ yẹn ṣe áńgẹ́lì ni kì í ṣèyàn, ó ti mọ irú èèyàn tí ó padà jẹ́ ń tiẹ̀, àbó tó ń padà gbọ́rọ̀ tiẹ̀ náà wá social media ni. Ẹ rántí ọ̀la, ẹ sì rántí wípé àwọn ọmọ tí yín náà ó dàgbà, wọn ò fẹ́ yàwó, wọn ò fẹ́ ọkọ. Kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ ṣeun. Bàbá Ifábùkọ́lá Ifáglory tán wà nílùú Ọ̀yọ́, bóyá iṣẹ́ yín lọ déédéé, ẹ ti wá gbìyànjú, bóyá ẹ tiẹ̀ wá ń wí ọṣẹ kò ṣiṣẹ́ lára ti yín, ẹ má wulẹ̀ mí kan, kò tí ì tán. Ẹ kàn sọ́dọ̀ Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ́là, wọ́n wà ní ìlú Péjú 1 Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀mọdé ọmọ Àtìbà. Ẹ kàn sí wọn o, ẹ kàn sí wọn, gbogbo tẹ́ bá ń fẹ́, gbogbo tó bá ń dé bá yín ẹ kàn sí wọn, Ọlọ́run yanjú ẹ̀ fún yín látọ̀dọ̀ wọn. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe fún ilé ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá Ifá mi bàbá mi kẹpẹ. Bẹ́ẹ̀ ni o, Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò, ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o, Elédùmarè ó ṣeun, ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ́là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi kálọ̀ o, sádọ̀rọ̀ Àtàndá olórí àbọ́là, gbèsòro débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. Gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fífi ojú kó jàǹkárí wọ̀, ìdènà ni. Ẹnìkan kò lágbára o, àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ́là ẹ ṣé o. Elédùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè tẹ Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí àbọ́là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábó Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. Ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. Kí ló ní í di o, yọ ọ yẹ wa o, kò ní yẹ ẹ lẹ̀ fún wa, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀.